Tade, báwo ni ọkọ mi? Good afternoon, ma. Good afternoon. Yes, ma. Welcome. Alálejò. Bẹ́ẹ̀ ni, mo ní ìyàwó mi nìyẹn. Ṣé o ma? Ìyá ìyàwó mi ẹ ṣeun ma. Ẹ kújọ́ mẹ́ta ń lọ mi. Màmá ẹgbẹ́ ẹ̀ ń bára sí ní màmá. Ẹgbà mi. Ṣé ọmọ àtọ̀sọ̀ fẹ́ mi ni? Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé kò sọgbọ́n lórí rẹ̀ mọ́? Ṣé orí rẹ̀ tó kù òjò lọ́gbọ́n mọ́ ni? Ṣé ọ̀wá rí pé ẹni tó mú wálé yìí ní àbílẹ̀ mi ló tó? Ṣé ẹgbẹ́ nìwọ àti ẹni tó jókòó tí ọ yìí ni? Ẹ dákun màmá ẹ jàre, ọmọ kékeré ni o, èèmọ̀ nǹkan kan ni o. Báwo lè ṣe ń ṣe báyìí màmí? Ẹ pé bóyá orú mú òun bá fẹ́ atẹ́gùn. Mọ́mí nìyàwó mi. Tí mo sọ fún yín tẹ́lẹ̀ náà, Chioma nìyí. Ẹni yóò ju ẹgbẹ́ ìyá ìyàwó rẹ̀ lọ. Ẹ dákun ìyá mi, tẹ́ ẹ bá ní ọmọ obìnrin tó ṣe sáìsì ọmọ mi. Mi tí bímọ, mi tí màrí tẹ́lẹ̀, mi tí bímọ. Kí ló sọ? Mi tí bímọ kankan. Ẹ máa ń pẹ́kẹ́ tó lọ́kọ ní ìdílé yín ni. Àwọn eléyìí tí wàá dàgbà jù. Ẹ rí àwọn sáìsì yín náà tán jẹ́ àgbàlagbà tẹ́ ẹ lè fẹ́. Àmọ́ ọmọ tèmi ọmọdé ni o. Ó ti ní lọ. Bí bẹ́ẹ̀ yẹn ni. 5 years ló gbà lọ́wọ́ mi. Mo ti rọ́mọ. Èmi ò rí ọmọ yìí rí o. Kí ló dé tó ọmọbìnrin sì ń kúrọ́ mọ́ mi lójú ayé mi? Ọdún máa ń bọ̀ ní èmi lọ́jọ́ èmi kọ́ lọ́jọ́ èmi ò rí báyìí nígbà tí bàbá rẹ̀ ó fẹ́ mi o. Èmi ò dàgbà bíi tiẹ̀ báyìí o. Mo sì lára bíi tiẹ̀. Ìtọ́jú bàbá rẹ̀ ló jẹ́ kémi o tó báyìí o. Bí mo ti. Ṣé rí bó ṣe tóbi yìí nǹkan tí mo kó jẹ lára ẹ̀yẹ ọmọ fi láìpẹ́ mo dẹ̀ ní wá introduce ẹ̀sìn ẹ̀ wá yẹn balance ló kó dànà ẹ ṣe stop ẹ̀ náà. Báyìí rẹ sọ jẹ́ sọ̀rọ̀ jàre ẹni tó jẹ́ pé ọmọ tí ń gbé mi lábẹ́ àtúntò ọmọ tí mo ti rí sẹ́yìn ni. Ṣé wọ́n máa gbó ó tó bẹ́ẹ̀ ni ó kàn tóbi bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí mo fi láìpẹ́ náà lẹ́kọ̀ọ́ dẹ́ mi máa nì. Mọ́mí bí mo ṣe rí mo ti láìpẹ́ ní àjọra. Mo tóbi bẹ́ẹ̀ ṣe tóbi. Títóbi tèmi ẹsẹ̀ sí ìjà ìpè ẹsẹ̀ àti kékeré kọ́ gbogbo ṣẹ̀ṣẹ̀ ń tóbi ni. Ṣé mo lè rí báyìí bí ìyá ọkọ mi kó gbà mí láyè kí n wọlé? Ẹ̀tù à ń fi ẹ̀ wà máa gbé mi mọ́. Bó bá jẹ́ pé ó ní ọmọ tí mo lè fẹ́ àti wípé. Wo máa pè ẹ́ padà mo ń lọ sí church tó ti bá ti dé láti church máa pè ẹ́ máa pè ẹ́ gbọ́ nǹkan sí màámi. My baby. Olúwo ṣe ń pẹ́ dídé ó kú oríire. Màámi mo ti ṣe tán. Olúwa ṣé o ti parí gbogbo ẹ̀ ṣé o ti parí ìwé ẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni mà. Kókó kọ́kọ́ mọ́. Rárá mà. Project tí wọ́n sọ pé fẹ́ ṣe yẹn ń kọ́ tí mo fún ìránṣẹ́ sí ẹ. Màámi mo ti ṣe tán náà ni mo ṣe wáyé. Olúwa mo dúpẹ́ o tí wàhálà mi ò já sátọ́ o tàbí òsùn lọ́rùn Olúwa mo dúpẹ́ o àdágbé àdáfà gàgà wa tún wá parí ìwé ẹ pẹ̀lú gba àdágbé àdáfà àbí Ọlọ́run tó jẹ́ kó ṣàṣeyọrí Ọlọ́run fi iṣẹ́ yẹn yìn mí mo dúpẹ́ Olúwa tó fi iṣẹ́ yìn mí tó jẹ́ iṣẹ́ lásán tó lọ jẹ́ kí n padà wá jèrè iṣẹ́ ọkọ mi iṣẹ́ òkú oríire o. Ẹ jèrè mi lágbára Ọlọ́run lágbára Ọlọ́run ló jẹ́ mi báyìí máa ṣe rere. Àmín o àmín o ẹlẹ́dàá mi káàbọ̀ kọ kúrì Olúwa ṣe ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. Wọ́n ẹgbẹ́ mi wá nǹkan kí mi náà máa ṣe ṣé mi máa ń béèrè owó lọ́wọ́ mi máa ń gbowó lọ́yìn ẹ̀ṣẹ̀ láìpẹ́ mi at least kí mi náà tiẹ̀ wá kan ṣe apáàrí mo lè ṣiṣẹ́ kí mi náà máa rọ́ mú lọ sẹ́nu àyíbáwò ṣé ẹ̀wọ̀n mi ò understand owó ẹ̀rẹ̀ láìkí mi ni mi ò understand o. Ṣé mo ṣe ń wẹ̀rù pé mo kàn rẹ́rìn ni? Ẹ máa fi ṣe é nìyẹn. Mi ò ní ẹ ṣe yẹ̀yẹ́ náà at least ìgbà tẹ́jọ wà tipẹ́tipẹ́ ó ẹ̀ fà mention kan báyìí then àwa náà táwọn ṣe construction something bí a lè kóyàn wá láti Èkó náà ìlú náà láti máa mú èèyàn bíi méjì mẹ́ta tá a máa fi bẹ́ẹ̀ ò sọ fún mi láti jẹ́ ọ̀rẹ́ sọ fún mi ń sìn ni. Gbọ́n mo gbé yín débẹ̀ náà nìyẹn mo fojú sọ mo fara sọ gbogbo ẹ̀sọ́ ẹ̀rẹ̀ gbọ́n náà mo lè ti gbé yín débẹ̀ náà nìyẹn. Èmi ò ń sọ ọmọ ojú aṣọ fún mi straight ni. Ìwọ̀n légungun ẹ̀gbọ́n wọn légungun ẹ̀rọ ya máa wọ̀ lọ ṣe bí. Ẹ̀gbọ́n ẹ̀sẹ̀ tó àrè. Jẹ́ ibo. Ẹ̀gbọ́n mi kí ló ń lọ báwo ni tó àrè ẹ̀gbọ́n. Ẹ̀gbọ́n kí ló ń lọ. Ẹ̀gbọ́n Èkó ẹ̀gbọ́n yẹn ti wà o. Ti wọ́n dẹ́. Kó mo ti wá actually but ìlú yìí ni mo dàgbà sí. Really? Yeah, but àwọn ọ̀rẹ́ mi tó wá ń lu yìí most of them tó ti lọ sí America ti lọ tó ti traveller, you know. That's like àwọn ètò lẹ́wà lẹ́kọ̀ọ́ náà wà ń bẹ̀. So ẹ̀kọ́kọ́ tí bá wá sílé báyìí mo máa ń like láti mingle pẹ̀lú àwọn boys especially àwọn.
But ìlú yìí ni mo dàgbà sí. Really? Yeah, but àwọn ọ̀rẹ́ mi tó wá ń lu yìí, most of them, èyí tó ti lọ sí America ti lọ, èyí tó ti traveller, you know. That's like. Àwọn ètò ìwà lẹ́kọ̀ọ́ náà wà ń bẹ̀. So ẹ̀kọ́ kan tí bá wá sílé báyìí, mo máa ń like láti mingle pẹ̀lú àwọn boys, especially àwọn. Ṣé wàá rí bí mo ṣe wá pàdé ẹ̀yin méjì? I trust you, ẹ̀gbọ́n mi. Normally tẹ́lẹ̀ náà, àjọ máa ń ṣe fàájì ni. Mo ti wá rí. Má bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n lè tó fún mi sẹ́. Lẹ́yìn tí mo rí wọn yà. Mo ti wá rẹ́ nìkan sínsìn. Ṣe ìlálẹ̀, a máa ṣe fàájì. I trust you, ẹ̀gbọ́n mi. I trust you, sẹ́. Bọ̀ jẹ́ kí n kọ́kọ́ rí mọ sí. A máa pàdé rọ́ọ̀dì. Mo bá rí ẹ̀gbọ́n yẹn, a very nice man. Kò sí kọ́ tí bá fẹ́ lọ́wọ́ ẹ̀ tí ó kì í fún mi ẹ̀yìn òun ẹ̀. Mọ́mí ẹ̀ lálọ́ bí náà. Bọ̀ wọ́n náà sì náà mọ́mí ní. Màmí, ẹ wò, Àjọkẹ́ nìyí. Báwo ni ọkọ mi? Sórí Dáadáa ní. sórí màmí tó ti ní. Ò sí ọkọ mi dúpẹ́. Àjọkẹ́ sórí mọ́mí tó ló fẹ́ mọ̀ àwọn náà ní màmí. Àjọkẹ́ nìyẹn ọmọ Yorùbá ni o. So Yorùbá ni. Bẹ́ẹ̀ ni Bẹ́ẹ̀ni. Àjọkẹ́ rẹ̀. O ti ṣe tí mo fẹ́. Ṣé rí pé ọmọ wà ń bẹ̀? Àlọ́ mójú lọ́jà àbẹ́ ló jọ. Tó mọ̀ pàtó jẹ́ mo ti sọ fún ẹ. Mo ní wàá pàdé tiẹ̀ lọ́nà kó ó ń rò pé bóyá mi. Kárí ọkọ mi. Ojú ọba bẹ́ẹ̀ ni. O mójú lọ sọ. Nígbà táwa náà wà léwe. Mọ́mì mo tiẹ̀ ti rí lára yín pé bẹ́ẹ̀ ṣe wà yín gbà tẹ wà ní èwe tẹ wà ní Ṣàngóde ẹ máa ti rẹwà jù kí ló dé. Akọni ká sáré wáǹsì kẹ́ ẹ lè mọ̀ ìsì ìtẹ̀dẹ̀ tí wàá gbà tọwọ́ tẹsẹ̀ inú mi dùn ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ sí pé yes mo ti rẹ́dì láti níyàwó. Mo sọ fún ẹ tí o fẹ́ lọ sí ìlú ọmọ ìlú wo ni ẹ? Ọmọ Ẹ̀pẹ́ ni mímọ. Ẹ̀pẹ́ Alárọ̀. Bẹ́ẹ̀ni. Kò sí ọkọ mi kò sí mo dúpẹ́ kò sí o àlàáfíà bí ọmọ àríṣe inú mi dùn. mi gan fúnra mi gan ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni ṣe rí àwọn ọmọkùnrin wa tó wà ń ta ní ìsẹ̀yìn ẹ wò àfìgbà tó mú mi wálé tí mo tó rí yín tẹ wá gbà mí tapá tẹsẹ̀ ọkàn mi wá balẹ̀ mi wá lè jókòó báyìí kí n jókòó kí n fẹ́ nípìnyẹ ọkọ mi tún wá láìpẹ́ mi wọ́n tún wá fẹ́ràn mi ẹ wo mọ́mì ẹ máa gbádùn bí bó ṣe ń gbádùn sìgá mo máa tọ́jú yín débi pé tí ẹ wo màmí ẹ má jẹ́ ká fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ọ̀dọ̀ Tájù ni mo wá torí ànípẹ́ lọ ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ni dáàdi ẹ ti pé wọ́n yí ẹ̀ ń sìn tí wọ́n ṣaláìsí bẹ́ẹ̀ ni ó ti yá gbọ́dún kan ó ti pé ìgbà mélòó so wọ́n fẹ́ ṣe remembrance preparation ni mo wá fún so a máa padà wá next week àwa kì í dáadáa. àjọ máa kẹ́ ni àjọ kẹ́ẹ̀tẹ́ mi nìkan òbí sùn òbí wà lẹ́lẹ́ mi ó bá kọ́ ó bá bo ìbejì làǹtìlanti sórí lákọ̀ọ́kọ́ èmi máa òbí mẹ́ta ó wà bíbejì mẹ́ta kó tó wá bídò lè. ọmọ àti ṣé kò ní ti pọ̀ jù. ìbò mélòó mo rí bí ilé mi ó ṣe kún rẹpẹtẹ fọwọ́ mi. ọ̀dà èmi gan láì ní tẹ̀ bímọ púpọ̀ mọ́ so ti rí i pé tèmi ló mú wáyé. ọ̀dà ṣé tó bá jẹ́ Ìgbò kò ní sọ pé òun ní bí jẹ yọkan Yorùbá ọ̀dà kárí ọkọ mi. so bó ṣe jẹ́ ni mo ṣe sọ fún yín màmí ẹ ṣe jẹ́ nìyẹn so a ní pẹ́ lọ. ń gbọ́ ọ̀rọ̀ tó sọ yìí ni ṣé ẹ ti kí mi tán nù. a máa wá next week a máa bá ń ṣe dáadáa next week. Ìwọ ń padà òun fi Àjọkẹ́ lẹ̀ àbí bó. Anyway Àjọkẹ́ mọ́mí sí mi ní màmá fẹ́ jẹ́ kó o dúró ti àwọn kó o fara ro àwọn for a week. Yes, I'm much okay. I'm really? Fine here. Yeah. Mami, ó náà yẹ wá. Kò sí problem. Mami, ó ti tán. Tí màmí tiẹ̀ ti ní àwọn fẹ́ jẹ́ kó o dúró tí àwọn kó fara ro àwọn wọ̀. Ẹni mo rí yóò lè bọ́ ọmọ mi lọ́wọ́ o. Kí láti máa ṣayé yìí sí o kò yé mi. Ayé tótó, ayé mà le. Kí láti máa ṣayé yìí sí o kò yé mi. Ayé tótó, ayé mà le. Ilé ayé fún gbadì ènìyàn.
ọmọ ayé ẹ ṣeré o ilé ayé fúngbà díẹ̀ ni o ọmọ ayé ẹ ṣeré o. ẹ káàsán. ẹ káàsán. ẹ má bínú ẹ jọ kí ló lè rẹ gbé mi. ẹ tẹ̀dúró náà ṣé kò sí tẹ fi wá ń wò mí bẹ ṣe ń wò mí yẹn. kò sí kankan inú òun wò náà ni mo fi ń jójú tuntun nílé yìí ṣé kò yẹ pé yẹn ni ìyàwó. ìyàwó ọmọ màmá bẹ́ẹ̀ ni èmi náà ni. ọmọ ọmọ eléyìí ó tún dùn bọ lẹkọọ rorò látòkèrè lẹ́yìn tẹbátẹ lẹgbọn ẹ ọmọ tó ti wọnú léyìí ó ti kọjá mẹ́wàá o. ṣé bẹ́ẹ̀ náà ni ó láìka obìnrin sí. irú ọmọ kan ń já ń tọ́nà ni pé wọ́n ẹ ṣàmọ̀. bọ̀dá yìí wà láyé fọ́ ní gan o kí wàá nìkan tẹ wá ń sọ kí ló mìn. òun ṣe bẹ́ẹ̀ yẹn mo kàn ń tíra sọ fún yín ni pé obìnrin tó máa ń gbá bá màmá bíi ibo bíi gbéra bíi ẹmọ nǹkan tí mo ń tíra sọ bọ̀ mo mọ̀ pé èyí tó fi lè jẹ́ yìí màá máa kú dùn. ẹ jẹ́ ọkọ já mi láyà ẹ wo ẹ̀gbọ́n yẹn fọ́ ni ẹ jẹ́ kí n máa wọlé lọ tẹ̀lé. ẹ wo ẹ̀yin kan dùn àǹtí ẹjọ mọ ṣé mo lè rí bíi àlùbọ́sà lọ́dọ̀. àlùbọ́sà ẹ ṣá ẹ jẹ́ kí n wọlé lọ tó bá wà máa mú wa. ẹjọ máa ṣé mo lè rí bíi ẹ bá ti rí bíi macaroni àti spag. ọ̀nkú ẹ máa ti sọ fún mi pé ẹ fẹ́ jẹun ebi ń pa yín ọ̀hún kẹ sọ pé ẹ fẹ́ tẹ̀sí ọbẹ̀ mi wò gẹ́gẹ́ bí ìyàwó nínú ilé yìí. ẹ̀yin kan dá scope. màá lè gòkè ẹ má wọrí màmá ṣe báyìí kan sínú ilé ṣóye yín màá bá yín bù wá ẹ̀yẹn ṣáàdúró ṣe ti gbọ́. ìyàwó wa ó ọba yìí ìgbàgbọ́ mi bó wá nígbà yìí sí ìlú fún ọ̀fun ogun mi. àwọn ọ̀rẹ́ mi fẹ́ ká máa sọ̀rọ̀ bí ẹni pé bóyá tiwa náà ló lè ju tayé lọ èlò la sọ 10,000 aṣọ 10,000 ni àsọmú yẹn a máa rà bó ṣe jẹ́ nìyẹn. 10,000 naira yẹn ó ti pọ̀ jù ń tèmi o gbogbo èèyàn kan ló máa jẹ̀yà Tádé o tí ẹ pé tó bá ní nǹkan ṣe bá ti pe Tádé àti sẹ́ẹ̀dì owó sọ́fẹ́ ṣe lè Tádé àti sẹ́ẹ̀dì owó sí ègbó mélòó ni mò ń tà tí wọ́n yọ 10,000 nínú rẹ̀ èmi ò ní o mi ò sọ lẹ́nu ọ̀rẹ́ mi ègbó mélòó ni mò ń tà tó máa yọ 10,000 wá aṣọ. àní kò má sọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run ní fóṣù táwa a máa rà á ṣèbí 10,000 a máa rà èmi fẹ́ kó gbà yẹn kó dẹ̀ gbọ́ bí ṣe sọ yẹn torí táwa fúnra ara wa gan tá a bá fẹ́ ṣènáwó ká má sọ 30,000 40,000 ó di dandan kán bá wa rà kò sí nǹkan tó burú nù ẹ̀ tó ti yẹ a máa rà kò sí ẹ̀. àti gàníyà mi kọ́ ìgàníyà mi bò báwo ni ọkọ mi dáàbò ẹ kú rìn ó ga báwo ni skul. mo ti ṣe tán. kí ló sọ. ó ti ṣe tán. ọmọ mi ti ṣe tán. olúwa máa ṣe é adúpẹ́ owó wa máa bùnà lórí wa olúwa lásìkò yẹn sìn ní tó kó ẹkú ilé ọkọ gidi agbára Ọlọ́run ní ètò ti dé yìí ilé ọkọ alálùbáríkà tó máa bímọ dùnú níbẹ̀ inú mi á dùn tá. èwo ló sọ ṣọ́rọ̀ kan ló wà lẹ̀ àdọ́mọ ti ṣe tán léwe kó ríṣẹ́ gidi kó lè tọ́jú ẹ̀bí ìyá ẹ̀ ó sọ̀rọ̀ kan ṣọ́rọ̀ kan lélẹ́yìí báyìí. sórí àtisẹ́ iléèwé àtọmọ ṣe tán léèwé àtọmọ fẹ́ lọ́kọ kò sí tí ò ṣe déédéé kan nú ẹ̀ bó ṣe wà yìí sìn bó ṣe ka gbogbo òwe tán tó ka Cambridge yìí àbí ọkùnrin ló ń lọ gbé o kò sí nǹkan tó lè ṣe sí tó bá wà ní ọkọ ẹ̀ náà tó ń lọ bí iṣẹ́ kò ní kó má fún ẹ ní nǹkan èmi ò fẹ́ kọ́ ọmọ wa kó gbó sílé wa kó tó lọ lé ọkọ ìdí nìyẹn tí mo fi sọ pé ọkọ alálùbáríkà fẹ́ ọmọ dùnnú ẹgbà mi ò ẹwọ ọmọ mi bó ṣe. àbúrò ní bàbá lójú. ọmọ yìí dúró tán ọkọ ẹ akọ̀yìn sí ẹ̀gùn bad gbogbo ẹ̀ kàn sáàtì ẹ̀ òkú tọ́jú ẹ̀ ó mọ̀ nǹkan bó ṣe ń wo ọmọ yìí ìbá ní kò ṣe nǹkan kan fún mi. kí ni nǹkan náà. mo fẹ́ tọrọ ni o tí bá dé òun ni kò fún mi. ẹ̀yin tí bá rí màá fọ ẹ̀. o ní jẹ́ kí. ṣùgbọ́n tí bá tọrọ nǹkan mi lọ́wọ́ ẹ lẹ́yìn eléyìí o lè má fún mi bó ti nǹkan tí mo fẹ́ sọ jẹ́ kó ṣe. ó dà mọ́ ń gbọ́. kò ṣe Gàníyà èmi kò pẹ̀lú Tádé. irọ́ mi fẹ́ yẹn irọ́ o iye ọmọ túmọ̀ yẹn ni mo fọmọdọ́ rẹ nìyẹn irọ́ láyé yóò lè ṣe. wọ́n ló rò bẹ́ẹ̀ fọmọdé rẹ̀ kọ́ náà ń pè yẹn. kí bá wà pé. o mọ nǹkan kan kí ni nǹkan iná tó ń jó mi lábẹ́ aṣọ lórí ọ̀rọ̀ Tádé kò ń ṣe kékeré
wò Tádé olójú obìnrin kò ní ojú kárí obìnrin gidi kábóbìnrin sọ̀rọ̀ obìnrin gidi gbọ́ tẹni wò má jẹ́ ń tàn ẹ́ Tádé amúsídìí máa wálé ó mú síkọ̀dì àwọn ọmọ Yíbò ó bù sí o tún lọ mú ọ̀rí wálé ọ̀rí nígbà tí ó tún padà gbẹ́lẹ̀ kẹrin wá tápà ni o kí ló wá dé? mi ò fara mọ́ èmi ò lè gbà o ò rántí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn mi ò dẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ sí Tádé ṣé Gàníyà wá lè ṣerú ẹ̀ fọmọ mi kò lè pọ́mọ mi kò dẹ̀ lè lóun fẹ́ ṣe aburú kankan bá mi ṣe bẹ́ẹ̀. wo ọ̀rẹ́ èmi ń tèmi o èmi ò fọmọdọ́ rẹ o mi ò lè fọmọdọ́ rẹ kó tó ṣẹlẹ̀ ní wípé tí Gàníyà àti ọmọ mi tó bá ti ríra wọn kó máa yanjú ẹ̀ láàrin ara. ó tán tó o bá ti fọ̀rọ̀ síbẹ̀ yẹn mo ti mọ̀ pé ọmọ tèmi máa fẹ́ mo jẹ́rìí Tádé mi tí mo ní ọmọ tó mọ iye obìnrin ó dóbìnrin mọ̀ ó mọ nǹkan tó fẹ́ ń tèmi bá ti fẹ́ ni Tádé fẹ́ ó mọ irú ẹ̀. mo gẹ̀ẹ́tì. wọ́n máa nífẹ̀ẹ́ ara wọn. ìrírú ẹ̀rí kí ló dé wọ́n fẹ́ yàwó la fẹ́ yàwó nígbà tí mo tún rọ́mọ Yorùbá tí mo rò pé bóyá òun ló tún máa ṣe sóore nínú ayé ọmọ mi ó tún lọ gbégbèkúgbè wálé. ní tí mo béèrè màkọ́ ló fún mi yìí o Ọlọ́run torí tí mo rò ní pé kó fún ọmọ mi níyàwó tó máa fi mí lọ́kàn balẹ̀ tí ò ní gbẹ̀mí mi lójijì èyí ò dáa. mi mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀kọ́ pé ní ẹ̀jẹ̀gbẹ̀ tí ní máa sọ ìyàwó kìíní kan kìíní máa ti ń tiwa nílé ìtìpẹ́ mi jẹ̀rọ bí màá ti ń jọ ní ọ̀rọ̀ ọjà kan àbí gbólóhùn àtọ̀pẹ̀jọ kí ló ṣẹlẹ̀ kí nìkan tí mo ṣe. ó ń bi mí o ta lè mí ó bi ẹ ṣe pé ó kì í sọ ọmọ Yorùbá ṣé Yíbò ni ẹ ṣe bí mi rí ẹ ní Yorùbá kó tó di pé mo ní kàn fẹ́ wọlé ṣùgbọ́n mi ìmọ̀ pé Yíbò gan máa dáa ju ẹ lọ torí gbogbo ọbẹ̀ wèrè tó ń ṣe ìyàwó oúnjẹ irú ẹ̀ ń bí báyìí láti bí ọ̀sẹ̀ kan tó ti dé bí ní ìgbádùn oúnjẹ mọ́ nínú ilé ǹjẹ́ kò yẹ ní ìgbádùn oúnjẹ mọ́ nínú ilé ń bí báyìí oúnjẹ tó ṣe iyọ̀ ọjà ọjọ́ tó bá fi yọ̀ já ọbẹ̀ bóyá kò fi máa gíjà ọbẹ̀ orí ń ta mí ọ̀nà fún báyìí títa mi lọ́wọ́ ọyọ̀ ní ìlejò oúnjẹ tó ṣe tó. mọ́mí ṣe bí ní sí mo oúnjẹ tí mò ń sè fún yín lèmi náà ń jẹ tí mo jẹ tí mo tún láàpọ̀ sí gan. ayé lórí ẹgbẹ́ tó kọ̀ọ̀kan ṣe yín bí ẹ sì. jọ sórí òtàwọ àwọn ìyá ẹ síìkì nílé ìyáláyà ẹ síìkì lórí tó ṣe ló jẹ́ kó rí màtá mi tóbi tí pé gbogbo ọ̀nà fún mi láì níta mi. mọ́mí ẹ̀jọ̀ sí ọlọ́run ẹ tí mú gbogbo ẹlẹ́ látàárọ̀ ẹ múlẹ̀ mo dákẹ́ mo sọ kọ́kọ́ ẹ má ẹ bá àtúndárúkọ ìyá lájà mi mọ́ àbí màá fi wájọ ń sọ̀rọ̀ ẹ wá rán mi sílé ẹjọ́ kí ló dé gan-an ṣé nígbà tí mo bọ̀ wá sí ọkọ ń bí tọmọ yín mú mi bọ̀ wá sílé ẹjọ́ sí ọlọ́run ṣé mo wá fi àwọn òbí mi fi ọkọ ń bí ni lẹ́sìn wá ní god lẹ bá lórí lẹ́yìn aláṣọ fún mi pé ìyá dáyà mi nílé ẹ bá ti bá mi sọ ọdún ẹ̀ mọ́ kí ló ṣẹlẹ̀. èmi ní gọ́ọ̀mù mo ti sọ bẹ́ẹ̀ mo ti sọ mo lọ́mọ tọ́mọ mi gbé wálé eléyìí máa fẹ́ nà mí ni Ọlọ́run kó dẹ̀ gbà mí lọ́wọ́ yín ó lè nà mí bíbá ìyàwó nípa gbé bí lọ ló máa lọ mi lè nà yẹn ó gbúdọ̀ jáde. tó bá ti yá yín bí mo dẹ̀ ṣe ń wò yìí irú ẹ̀yin ìyàwó ìtọ́mọ tí èèyàn bá fẹ́ ọmọ ní ìyàwó yóò ní rest of mind nínú bẹ́ẹ̀ni kò ní nísìmí nínú ilé ẹni máa padà sí ọmọ yín láti mi ẹni máa padà sí ọmọ yín láti èmi jẹ́ ti ń lọ báyìí. ẹ ṣe gbogbo àtótónu yín láti gbọ́ ẹ kọjá ẹ lọ gbé pólíbàgì yẹn bọ́ta. mọ́mí ẹ wò ní máa lọ ẹ ti gbọ́ mo máa lọ. lílọ náà ló fẹ́ ìbọ̀ yìí. láti ayé pẹ́kẹ́ mọ́ mo ní kẹ́sùn jẹ. má kò fún gbàmílé ní òde gbàmílé tí ìyàwó nípa pé onísìnà iṣẹ́ ló ló tó ṣe. àtijọ́kẹ́ ìgbà ẹ̀wọ̀ lóde mo lẹ́ lọ. ẹ wo mi fẹ́ máa lọ mò ń lọ lé wa oníbà ti sú mi. bẹ́ẹ̀ ni náà mi mọ nǹkan tó ń ṣe ìyá yìí náà. ẹbí wàhálà ìyá yìí ti pọ̀ jù kí n máa dáná fún wọn ní gbogbo ìgbà pàṣẹ fún mi pé mò ń fi ọ̀já oúnjẹ mi ìmọ̀ oúnjẹ sè oúnjẹ mi ò dùn kó tún máa rán mi sílé ṣé pàtí mo wá fọkàn bíbá yìí ṣé mo fà wọn pẹrẹntì mi wá fọkàn ni kó máa rán mi sáwọn pẹrẹntì kó máa bẹ̀rẹ̀ sí ni máa bú mi. wọ́n ní high blood pressure ni àbí kí a máa sọ báyìí. kí ni wọ́n tún sọ ṣé wọ́n ní bp ṣó gbádùn
ẹnu òun kàn ń táìmù ẹ wò Àjọkẹ́ last time tẹ fún mi náà ló jẹ iyọ̀ ọjà ẹ̀wà àti àgbàdo tẹ fún mi last time náà ó lọ lọ́tọ̀ọ̀tọ̀ ní láti lù ú pọ̀ tó jẹ nìyẹn. ẹ wò ṣe gbádùn ṣá kí lè lè tí wọn sọ nítorí Ọlọ́run èèwọ̀ òkè nǹkan tó sọ fún mi nísìnyí kó jẹ tèmi ń ṣe láti jọ ọjọ́ yìí náà ó níyọ̀ ló sọ yẹ ó jẹ wá ìgbà nígbà wá ń tọrọ bọ́là fóun bá kọ́ kiri ó dà pé lórí burúkú nìyẹn ó dà pé ti ya wèrè ní ìrò bí ẹ gbádùn o ẹ ti náà mọ̀ kọ́ lọ ẹ sọ kébi pé ẹ̀wà tèmi ṣe omi wà báyìí ọbẹ̀ wà báyìí ata wà báyìí àbí ó dà pé nǹkan ṣe ní ohun ní ìjẹni gbẹ̀rù yìí nígbà tẹ́ ti ń gbà bọ́ wá tí mo ti pín ní tààrọ̀ ọ̀sán alẹ́ mo wá fún yín tán ẹ wá dúró sí ẹ wá bá mi sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀ fún ẹ tẹ̀mí ṣe epo wà lọ́tọ̀ ẹ̀wà wà lọ́tọ̀ àgbàdo wà lọ́tọ̀ onífẹ́ wà lọ́tọ̀ ṣọ́ra ìgbẹ́ ṣe wá wà yẹ o ẹ lọ́ọ́ máa yàgbẹ́ gbóná ni ṣọ́ra yín. Àtijọ́kẹ́ ètò ìnísùn kẹ́ tó gbogbo tẹ̀ jẹ́ sáǹdé bá ń bù sí. kí n bu spáàgì díẹ̀ fún yín ẹ tún gba bóòṣì wá èmi tí mo ti ẹ̀wà lọ́tọ̀ tí mo ti ọbẹ̀ tí mo ti kinní kan lọ́tọ̀ ẹ tún gba bọ́ wá kí tún wá búra ìbu spáàgì fún yàgò ó dà pé spáàgì yẹn ẹ máa jẹ inú àrùn yín yìí tẹ tí ń jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wo ẹ máa fọ́ọ̀jù kú láyé yìí ni torí yín ború ní ìrò bí ẹ gbádùn ṣẹ́tẹ̀ yá wèrè nínú ni tẹ́pẹ́ a máa gbé fáìn bala oúnjẹ kiri gbogbo nílé ní ojoojúmọ́ ẹ tún wá gbá bùṣà pé kí tí wọ́n máa fún yẹn ẹgbẹ́ mi kí ní kan lọ sọ́tọ̀ èdè kan lọ sọ́tọ̀ ẹ gbádùn. Àtijọ́kẹ́ ẹgbẹ́ ní sùn bó ti jẹ́ 200 naira fún mi tẹ̀ tó wá bíi ẹ ṣáà mọ̀ pé tí mo lọ́ọ́ sí ara fún mi ẹ náà lè fún wa lóúnjẹ. tí wọ́n yẹn nìyà ní kọ́kọ́ máa fún yín 250,000 ní ìrò bí ẹ gbádùn ní ìrò bí ẹ gbọ́n ṣe gbọ́n ṣá. ẹ máa lọ. òpó ní ọ̀dẹ̀ òṣì. ẹ máa lọ Ọlọ́run aṣọ yín o gbogbo ẹ̀ náà fún ṣètò wọn náà àwọn ọ̀dẹ́ yìí náà wà kiri ìyá ìwà láyìn gan pọ̀ àwọn ti gbẹ ṣáà ní ogun ọjà náà àtòyí tí a máa ní fún apá lóde ẹrù lè báyìí sí. Mami kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan náà kí ni gbogbo problem tẹ̀ fún mi báyìí kí n tó dé ẹ ti lé ìyàwó mi lọ kí ló ṣẹlẹ̀. mi ní sùúrù nǹkan tó bá wà nílẹ̀ ọ̀rọ̀ oníkẹsọ fún mi sí kí ló dé ìkíní wà ní ìkíní wà ní ṣé mi jẹ́ kí n má rì ní ṣé mi ní má rì ní. Tádé ọkọ mi àlàbí àbí ọmọ àríṣe lẹ́yìn láàdé mò ní ojú. ẹ wo ẹ má kì mí rárá ṣé ni bẹ́ẹ̀ ṣe kí ni yẹn kò tiẹ̀ wọ́n rí mi kò dẹ̀ lè wọ́n rí mi àfi kí n ṣàlàyé nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi ẹ má kì mí lórí kí kankan kí n ṣe ẹ̀fẹ́ gbọ́. Tádé ṣe bí mi ni mo bí ẹ mi ì lè fa burú fún ẹ mi ò sì lè gbàdúrà kí ní kankan ṣẹlẹ̀ sí ẹ mi ò sì ní fa burú fún ẹ. Tádé ẹ̀fẹ̀ kò jókòó ó ní ìdí tèmi náà fi ń ṣe bẹ́ẹ̀ èmi ni mo bí ẹ nínú kó o bímọ kó o níyàwó inú ẹ̀ ládùn tèmi náà wà ó nídìí jókòó. Mami kí ló dé tẹ́ fi ń ṣe báyìí. Jókòó ọkọ mi Àlàbí jókòó àṣàlà jókòó dáadáa jókòó èmi náà kì í ṣe ìyá òsì Tádé ẹ lè rí ìbéèrè lọ́wọ́ ẹ̀ ṣé ẹ ṣe jọ fẹ́ra yín lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ Àjọkẹ́ ò dáná fún ọ lónìí. Oúnjẹ italy làwa ti máa lọ ń jẹun. Àbájọ òun náà ni ojú o mọ̀ pé ìyàwó nípa ń gbé ni. Ó mọ̀ pé mo ti ní ọ́sà báyìí. Àjọkẹ́ ló wá jẹ́ kẹ́ ní ọ́sà máa ń. Òun ni ọ́sà yàrá ẹ̀ ti ń ṣe mí. Orí báyìí títa ni. Kí ló ṣẹlẹ̀? Àjọkẹ́ ni ọbẹ̀ ni o mọ̀ pé kéèyàn gbé yọ̀lẹ̀ kó dẹ̀ máa fi síbi wọn iyọ̀ sẹ́nu torí màmá àtàyè nígbà ìyàwó wọn àtàyè Àjọkẹ́ wọn iyọ̀ sínú ọbẹ̀ ni o. Màámi tó rájọkẹ́ ọmọ oúnjẹ ṣe lẹ́ṣẹ̀ lé dànù ẹ ṣe jẹ́ ká kọ́ ẹ jọ ṣé mi ò ní márì ni màámi ṣé mi ò ní márì nígbà tẹ́ tún lélẹ̀ dànù nítorí kò mú oúnjẹ sè. Ọ̀sẹ̀ kan péré làjọkẹ́ fi bá mi gbé tí mo ti ní ọ̀sà yìí o ìwọ tó fẹ́ máa bá gbé títí ọjọ́ ayérayé kí n jẹ́ kó lọ gbilẹ̀ ọ̀sà sí ẹ nínú kó rí máa wá ta ẹ́ látàrí báyìí èmi ò lè gbà o. Òun ló jẹ́ ń sọ fún pé tó bá ti jẹ́ pé ọ̀ní mọ bẹ́ẹ̀ sè wá máa lọ Àjọkẹ́ sì bú mi ó bu mi wé sẹ́ńdẹ́ kódà kò lóhùn ọ̀nà mi kó tó kẹ́rù rẹ̀ kó tó lọ mo sì rí i pé bó bá fẹ́ ọ tó bímọ fún ọ tí mo wá sépò pé mo fẹ́ wá tọ́jú ọmọ Àjọkẹ́ ni ó lè padà sí o mi ò lè fa burú fún ẹ torí ikú tó pẹ́ lẹ́dìyẹ èmi ò fẹ́ kó padà pé léwúrẹ́
Adé ọ̀rọ̀ ńlá ni. Ṣùgbọ́n ọmọ Báyọ̀. Mo mọ Báyọ̀. Ọmọ tí mò ń pè fún ẹ lọ́mọ ẹ̀gbọ́n mi. Mo pè lọ́mọ ẹ̀gbọ́n mi ni bí ò bá ṣe jẹ́ ọmọ ẹ̀gbọ́n mi tó ìyàwó tẹ́gbọ́n mi fẹ́ ò jẹ́ o. Ẹ̀gbọ́n mi fẹ́ Ìgbò wá lẹ́fẹ̀ẹ́ gbogbo wa sì gbàgbọ́ ló tẹ̀sẹ̀ àti ẹlẹ́dàá ẹni bá yàn ní ilẹ̀ Ìgbò tí wọ́n máa ń lọ sí alájàpá ni wọ́n ṣe nílé ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì wọ́n ti rí ìyàwó ń wáyé kò ṣe ìyàwó ìgangan náà bá máa pè ní Boko Haram ìlú ọmọ tó ṣe ẹ̀gbọ́n mi lọ lọ́dún kan títẹ́gbọ́n mi máa dé. Ọlọ́run ti jẹ́ kó padà sí ilé rẹ̀ nítorí ohun tó lè rìn ìpìlẹ̀ tó ti Chiamaka. Chiamaka. Nínú yàrá mi. Ọkọ tèmi lélẹ̀, bàbá ọmọ mi jẹ ni. Ọkọ àbọ̀kọ́. Ọkọ mi nù, bàbá ọmọ mi tí mo bímọ fún gbogbo lélẹ̀. Èyí tó bímọ fún lélẹ̀. Ṣé ìwọ tó yẹ kó máa lọ bí onítọ̀ ṣọ́ọ̀bù olíbojú ẹ̀yìn ìyàwó àtọmọ́lé ìwádìí bíbá wà ní ṣíàmá ọkọ tèmi lélẹ̀, bàbá ọmọ mi jẹ. Ó ti pààyàn. Ó ti pààyàn. Gbé. Ó ti pààyàn kò mí mọ̀. Kò máa ní mọ̀. Ó ti pààyàn. Tó ti rí eléyìí ló ń bà mí lẹ́rù sórí ọmọ kan ṣoṣo yẹn tó tún wá bí tó ń ṣe Báyọ̀ tó tún wá jẹ́ pé ọmọ àwọn tó ṣẹ̀gbọ́n mi lóhùn síbi tó bá tún jẹ́ ẹ̀gbọ́n mi lóhùn aláàrèrè lára ẹ̀ tó ti rí tó ṣẹlẹ̀ tó gbọ́ tó ní mo sọ tó gbọ́ dáadáa ǹjẹ́ mo wá lè farabalẹ̀ kíkú tó pẹlẹ́dì yẹ kó padà wá pẹ́ léwúrẹ́ tèmi. Màámi ṣé ká wá torí pé ẹ̀gbọ́n yín lọ fẹ́ Ìgbò ká torí ẹ̀ ká wá lé gbogbo obìnrin kúrò lálákàtà mi òun wá ní solution. Màámi a lè torí pé ọmọ Ìgbò yìí ò dáa tó ṣe ẹ̀gbọ́n yín bẹ́ẹ̀ yẹn torí a lè nítorí ẹ̀ ọmọ Ìgbò ò dáa mọ̀ àbí ká tún ti bí ìwò ọmọ Yorùbá tó tún ní ìwà tó burú jáì ju tọmọ Ìgbò yìí lọ ó wà bẹ́ẹ̀ ọmọ Ìgbò bá a ṣe níwà yín dá tó yìí ọmọ Ìgbò tó níwà tó dáa jù yín lọ ó tún wà á lè torí pé ọmọ Ìgbò kan ṣe nǹkan tí ò dáa ká torí ẹ̀ ká ní gbogbo ọmọ Ìgbò ò dáa tàbí ọmọ Haúsá ni ò dáa kò sí tí ò dáa náà àwọn èèyàn Ọlọ́run ló rányàn sí yàn màámi. èmi ò wá rò bẹ́ẹ̀ ni. Kí ló dé tó Frank ilé bàbá ẹ̀ ló wà náà kí ló ṣẹlẹ̀. ẹ wo ọ̀rọ̀ mọ́ mi ni. ìyá ẹ. bẹ́ẹ̀ ni. kí lẹ ń fà. ẹ ṣe sá ẹ ṣe ẹ sá ó ti di bí oríṣi obìnrin mẹ́rin tí mo ti mú dọ́dọ̀ mọ́mì mi tí mọ́mì mi ti condemn páwọn ò fẹ́ kí ló ṣẹlẹ̀ lálàkọ́kọ́ mo mú Chioma dọ́dọ̀ wọn wọ́n ní Chioma ọmọ Ìgbò ni kò gbọ́ Yorùbá kò lè sóúnjẹ Yorùbá wọ́n torí ẹ̀ wọ́n ní mi ò lè fẹ́ mi ò dẹ̀ bínú mo tún mú Rebecca dọ́dọ̀ wọn ọmọ Edo ni Rebecca. Edo yẹn gbọ́ Yorùbá. ó ń gbọ́ Yorùbá Edo súnmọ́ Yorùbá wọ́n ní irọ́ o eléyìí ò ń ṣọmọ Yorùbá ọmọ Yorùbá gangan làwọn fẹ́ ìgbà kan kí ló ṣẹlẹ̀ ó dà mo tún torí ẹ̀ mo mú Àjọkẹ́ dọ́dọ̀ wọn ọmọ Yorùbá pọ́nbélé ni mọ́mí náà ò fẹ́ Àjọkẹ́ wọn náà agídí ẹ̀ pọ̀ kò mọ oúnjẹ sè kò ṣe kí ló ṣẹlẹ̀ ẹ wo torí ẹ̀ mo ṣe wá fi ẹjọ́ wọn sùn yín o mo dẹ̀ ti ní decision méjì kan nù mí tí mo fẹ́ ṣe bẹ́ẹ̀ ni àkọ́kọ́ ni pé mo lè torí nǹkan tó ń ṣẹlẹ̀ kí n má fẹ́ ìyàwó mọ́ rárá títí láéláé. ò ní rírú ẹ̀. tàbí kí n ṣe wedding kí n má pè mọ́ mi torí ẹ̀ mo ṣe ní kí n wá sọ fún yín. ṣé o ti tán tó tán. bẹ́ẹ̀ ni.
Ọlọ́run kò ní jẹ́ kó rogun kó má fẹ́yàwó tó rà bí ọ ni ìwọ náà gbọ́dọ̀ bíyàn ó sì fẹ́yàwó lójú ẹ̀mí mi ayé tẹ́sìn bàbá rẹ ò jẹ ìwọ ni ìrírí ẹ̀ wá jẹ mo yóò mọ̀ kí mi mọ bíbélì bàbá rẹ kí ló máa ń ṣe rí síná afẹ́wọ̀n náà ni kò fẹ́ kí wàá fẹ́yàn ńgbà lọ fẹ́ mú un tá lọ fẹ́ rí sí ló mú àràn nílùú wọn láfta ẹ̀kìnní èmi àti mi ò kéré àjọlọ́fẹ́ yẹ ẹni ní sí àjọlọ́fẹ́ ni ló mú àràn pẹ́pẹ́ sí kí ọmọ ọkọ ọmọ fẹ́yàwó kọ́ mọ́ ṣe kínní ọ̀dà kò burú èmi mo kú fún bàbá báyìí bọ́ fẹ́yàwó lẹ́nu èmi náà nílò jókòó mẹ́gẹ́rẹ́ bíi bàbá kò tó bẹ́ẹ̀ kó jókòó ìyá la máa pè ọmọ tó bá wù ẹ́ lọ́mú wá kémi orí èmi á pàṣẹ fún un gẹ́gẹ́ bí bàbá ọkọ ìsìkátù o máa pàṣẹ fún yín. ẹ ṣe ọkọ akẹ́kọ̀ọ́ mo ṣe ní kí wá rí kì í ṣe wèrè ní mí náà kò dẹ̀ lè wù mí kọ́mọ mi máa kó má níyàwó ibi kó níyàwó kó bímọ ibẹ̀ lè re tèmi náà nínú gbogbo wàhálà tí mò ń ṣe ṣùgbọ́n ikú tó pa lẹ́dìyẹ sọ wá gbọ́dọ̀ pé léwúrẹ́ ni. mo mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ ń bá ní ohun ò ní bí ọmọ sin kò ní bí ni géńdé tó bá lóun ò ní fẹ́yàwó ní sin kò ní fẹ́yàwó ni tó ní ọmọ kan owó kò ní fẹ́yàwó ni ajá àsìn ọmọ ehoro sìn lé ọwà ní bínú ọmọ tèmi ò ní rírú ti ẹ̀gbọ́n ẹ̀ tó ń sọ ó ti wáyé ó lè ti lọ àní rírú ẹ̀ mọ́ mo máa tó rí mo lè mọ nǹkan tó ń fà ṣùgbọ́n nígbà tó sọ̀rọ̀ fún mi àyà mi já ó lé ọmọ bíi mẹ́rin ló ń kó wa ó ní nǹkan ọmọ kan wá yíbò ó ló lórí. ẹ wo ẹ má sọ nípa yíbò àwọn òṣèré ọmọ ẹni ó pupa burúkú báyìí lẹ́ẹ̀ bá rí orí rẹ̀ gan tẹ́yìn gan bá rí fúnra ara yín lẹ́ẹ̀ lè padà pé kó máa lọ pé ẹ̀fẹ́rù rẹ̀ mọ́mọ́ yín àfi bíi sálámọ́ bẹ́ẹ̀ bá rí orí ẹ̀ gan in tó kù síbẹ̀ bí ìgbà pé ẹ wo ẹ má tẹ̀sán pa ti yíbò kò ṣeéṣe ẹ̀dó bá wo bẹ́ẹ̀ rọ́mọ ẹ̀dó gan kódà kò yá jájẹ kò yé àárín láńkú báyìí lórí bọ́bá gbọ́ Yorùbá wa tó kéèyàn rí èèyàn mọ́ ọmọ èèyàn kan sọ pé téèyàn nu kò ṣeé pè níyàwó ọmọ. oníwà tó wá mú Yorùbá tó ṣe ní ọmọ bẹ́ẹ̀ ṣe nǹkan. èmi náà mọ àwọn ẹbí ọkọ tí mo ní àgàgà ẹ̀yìn béèyàn ṣe bẹ̀bí Yorùbá kù díẹ̀ káàtó ẹ̀ sọ̀rọ̀ kódà bó bá jẹ́ máa ń gíní kátà pọ̀ jù mí àbí kátà mọ́tò ẹ̀yin náà lẹ́rọ̀jọ́ àmọ́ ń gbà tó dẹ̀ jẹ́ pé ẹni tó mú wá ìjọ́dé náà ni wọ́n gbọ́ kìsìnì ọ̀dà náà gbà tí ó gbé jáde ọbẹ̀ ọ̀hún lami yóò máa pàdé yín bí ni ẹ̀ẹ́dẹ̀ nílé jẹ. èmi tá a bá dé báyìí èmi ti ní kọ́ lọ mú ìyàwó mi wá èmi àti ẹ̀ máa wá rí tó wá rí abiyamọ nìwọ náà ó kì í sábẹ́ àgbà bẹ́ẹ̀rù bá kọ òkè tó bá kọlẹ̀ oníbìkan láwọn àgbà gbé sí o ìtúwọ̀n sá fún ni pé ikú tó bá palẹ́ adìyẹ. ó gbọ́dọ̀ pé léwúrẹ́. agbára Ọlọ́run kò ní í ṣẹbẹ̀ fọmọ tèmi kò ní í ṣẹbẹ̀ fọmọ tèmi mo ti ní kó mú ètò wá wù wá tó bá ti wá mú ètò wá wù wá yẹn tá a bá ti rí tèmi àti ẹ bá jọ rí wọn náà wà jáde sí i èmi náà jáde sí i tá a bá ti ẹsẹ̀ lébọ̀ ṣé ń gbọ́rọ̀ mi tá a bá tẹsẹ̀ lébọ̀ bórí ẹ bá ti burú tẹ́lẹ̀ tó bá délé tiwa orí òdi rere. mi bọ ọmọ sọ fún jìnnà ni mo sọ fún mi pé èmi wà náà tààtọ lọ fẹ́ àbí mo kéré. ìwọ ni gbogbo tàn tẹ́yìn náà tún pa ṣé. mi ò kù tán kì í ṣe pé mo kù tán mo fi yín lọ́ọ̀nì kódà ọmọ ọkọ ẹ̀ mo sọ pé rí sí gbàtà lọ fẹ́ rí sí. alẹ́ lè rojọ́ jù gbogbo ohun tí máa ń dùn mí lára ọ̀rọ̀ yín náà ni ẹjọ́ yìí náà ni. ọ̀dà mo ti ní kó mú ìyàwó mi wá. ṣé kò mọ̀ pé rí sí mò ń jẹ́ ni. ló mú àrán. ọ̀rẹ́ mi adúgbò ọmọ náà bá ọmọ ẹsẹ̀ ni mo ní wò ó ògúdọ̀ dọ́dọ̀ ìyá ẹ̀ lẹ́nu wàá lọ òkè dandan. bẹ́ẹ̀ àwọn ọmọ yìí kódà torí ẹ̀kọ̀ọ̀kan tó bá wá báyìí àwa dàbí pé nǹkan kan tó dì mọ́ mi láyà tẹ́lẹ̀ wá tú ara mi abalẹ̀ mi ló jẹ́ kí n mú ẹdọ́dọ̀ ọ̀rẹ́ mi lẹ́nu kó lọ kí ìdílé mi wá
káàdì Yes, ma'am. pẹ̀lú ọkọ mi. Yes, ma'am. Báwo ni ilé ìwé? Olúwa ṣe o. Àwọn àti ẹ̀ ti ṣe tán ti pẹ́. Látọ̀dún òní Bí o mọ Olúwa ṣe fẹ́ ṣàṣeyọrí. ó ti ń mo ṣiṣẹ́. dẹ̀ rọ́wọ́ ẹ̀ láàárọ̀ rẹ̀ yìí mo ṣe fi tí ìránṣẹ́ sí tó fi mílìkì ránṣẹ́ sí ní kí ni tó fi gbogbo ẹ̀ ránṣẹ́ sí ọ̀rẹ́ mi kí yàgà ní pẹ̀lú tún sọ̀rọ̀ báyìí tí n bá ra tí ìfúnra mi ló gbò ẹ̀ǹkọ̀ọ̀kan ló fi ránṣẹ́ o ẹ̀ǹkọ̀ọ̀kan ẹ̀mí ló ń gbò àdúpẹ́. Àgàní àkọ́ bíi pé mo rí i pé wálé láìpẹ́ so tó ti padà ní. Ó wà nínú ilé, Gàdíyà wà nínú ilé. Gàdíyà tù wá bí o. Àgàní ọmọ mi. Mọ́mì, ẹ má sọ fún mi pé Gàníyà ni. Gàníyà nìyẹn. Gàníyà kan náà. Ó tó ti parí iléèwé, ó ti parí yunifásitì. Mo tó mọ̀. O mọ̀ Tádé ọmọ mi. Bóyá Tádé. So Gàníyà rè. Bóyá Tádé òní wọ́n Tádé. Gàníyà. Wow. He just grow so big. Báwo ni gbogbo ẹ̀? Àti school nǹkan. Mo ti ṣe tán ní school. Really? O ti ṣe tán? Wow, that's good, that's good. No, that's good. It is well, it is well. Ìyá. Ẹjẹ́ mi wọ́n sọ̀rọ̀, ẹjẹ́ bá lọ sọ̀rọ̀ títí ìjàlẹ̀ Kókó lọ́nà bọ̀ mi. Gàníyà ebi ló ń pa mí báyìí mo fẹ́ jẹun. So wonderful. You grow so big. Kí lè jẹ ní school? Ṣé manage náà ni ṣé mo wá sọ̀rọ̀ báyìí? No, lórí àti rẹ̀ àti pẹ̀lú. No wonder. Mọ́mí ṣáà ní kí èsì àwọn débi definitely. Mọ́mí sì ni màá láìkẹ́ ni. Yes. And ìwọ school tó lò wá yín sì mú sọ pé àwọn boyfriend ẹ̀ wọ̀n níjọ́ gbádùn school bẹ́ẹ̀. Boyfriend. No, ní time. Are you serious? No, ní time. Oh, ní boyfriend bó ṣe wà. Ọ̀rọ̀ ẹ̀kọ́ ló kọ́ mi kọ́ mi ṣe máa ríṣẹ́ ní fẹ́ ṣe báyìí. This is wonderful. Anyway, kò sí problem. Kò sí problem. Inú mi dùn láti rí ẹ. In fact, pàdé like kémi àti Maria often. You get. Mi náà wà ra ń báyìí. Amen. It is well. Gàníyà. Hello babe, mo ti wà ní compound already, calm down. Mo ti wà ní compound. GAGA ní sùúrù òdì GAGA ẹ̀gbọ́n ilé ìròyìn GAGA ní sùúrù òdì GAGA ẹ̀gbọ́n ilé ìròyìn ṣe GAGA àti Gàníyà lélẹ́yìí ìyàwó bùrọ̀ Tádé ọmọláńdé jù wá. bọ̀bọ̀ máa wòran tí ẹ GAGA kò wà lóko òde mi mọ́ èmi ní ìwojú yìí. Who are you? Ṣé wàá lóò mọ ojú yìí ni? Ta ni ẹ? GAGA sọ̀rọ̀ pé òòrùn tí ojú wa ló mọ̀ mi ẹ̀gbọ́n ìjà máa lọ àti Gàníyà lè sùúrù ní skul lẹ́kọ̀ọ́ wà lóòrùn tí ojú yìí GAGA ẹ̀gbọ́n àgbàrá ní òun ṣe àti Gàníyà lè lé ọmọ ìyàwó lánàá ìyàwó Tádé. ọmọ farabalẹ̀ GAGA. Ọ̀rọ̀ ìjà máa lọ ní òun ṣe GAGA Gàníyà lè lé balẹ̀ sórí GAGA yìí àgbà wo ni o you know say olóso get grade ṣọ ma gbọ́ the highest grade 1 olóso na this GAGA mọ́tò wo ló kéré jù náà o àfẹ́nsà Mercedes gbogbo àwọn kan wọ́n kéré Ferrari kan kéré náà àwọn tó máa jẹ́ ẹ̀yìn iṣẹ́ àgbẹ̀ bọ́bọ́. GAGA lẹ́yìn mọ̀ sí àti Gàníyà lè lò sí eré májì kan lè wá kúrò ní ti ọmọ ìyàwó lánàá ìlú àdé ìjọba lọ. iná lè gà sílẹ̀ iná lè lẹ̀. Ilé mo wà nílé mo ti ń jáde báyìí mo fẹ́ dé palace olúlé mọ̀tẹ́ ọba gbádùwọ̀ ló ń kí ra wọn ọmọ tó ṣẹlẹ̀
ẹ̀mí nìkan lọ. Bàbá ẹ rà sà. Báwo? Yes sir. Owó a máa sọ̀rọ̀ níta mọ́lálejò. Ẹ rà. Tálẹ̀. Ẹ sà. Hello. Ojú ìwà familiar sí mi. Ẹ mọ̀ ni. Sóòní. Ghanaian nìyẹn. Kí ló kókó ẹ̀? Ghanaian sà. Ìwọ ni ìyá yẹn ń tẹ̀gbọ́. Mo mọ̀ ọ́ dáadáa. Ghanaian. Ìwọ ni ọmọ ìyẹn lè gbé. Ẹ sálẹ̀. Ojú mi ń tẹ̀lé jẹ́ ìwé ìdàgbà tó bẹ́ẹ̀ náà. Ó ní. Ẹ sà. Àdúpẹ́ fọlọ́run. Àdúpẹ́ fọlọ́run. Ayé mi nìyẹn sìn. Ayé mi gbogbo nìyẹn. Bẹ́ẹ̀ni. Odulaja mẹ. Ẹ sálẹ̀ sà. Ọ̀tá báyìí. O ti mú dọ́dọ̀ yẹ. Mo ti mú dọ́dọ̀ mọ́ mi. In fact mọ́ mi like ẹ̀. Wọ́n dẹ̀ gbà tọwọ́ tẹsẹ̀. Ló jẹ́ kémi náà ní kí n mú wá sọ́dọ̀ yìí. Kò tiẹ̀ tó bẹ́ẹ̀. Bí a bá dé kò tó bẹ́ẹ̀ kò ní láìkè eléyìí bó bá dóhùn láìkè eléyìí láìkè náà máa ní ẹ̀kọ́ padà sí òmù ara wọn lọ́wọ́. Torí ẹ̀ mo ṣe ní kí n mú wá sọ́dọ̀ tí yín náà. Ọmọ yìí láti kékeré ẹ̀ ọmọ ìṣẹ̀ ṣe ọ̀tá ìgbó fún mi débi pé nígbà tó lọ léèwé tí mi ò rí mọ́ mo bìí ẹ̀ pé ọ̀gá ni yá ń kọ̀ ló fi lọ léèwé bó wà ní. O ti ṣe tán ọkà rí o tó fẹ́ education náà ẹ tó fẹ́ education náà tó ní. So o ṣe tán àdìfẹ́ yìí o tiẹ̀ tó bẹ́ẹ̀ èmi ni bàbá ìyàwó èmi bàbá ẹ̀ èmi náà tún bàbá ọkọ ọ̀sán ọyẹ wọlé ẹ̀yin lọ́mọ wọlé ní màmá tẹ́lẹ̀ kábíyèsí ni ìyẹn ní ìyàwó mi wálé ọmọlé ìjù àbọ̀ ọmọlé ìjù mọ lè gbọ́ lọ́wọ́ yẹ. Ẹ ṣe mọ́ mi. Ó jàre ọkọ mi, òkú dìde o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ má wulẹ̀ ẹ̀sìn ní púpọ̀ jù, ẹ jẹ́ kí mi máa lọ láti rí i. Ó dà kò sí wàhálà, tó bá dẹ̀ délé, kó bá mi kí ìyá Tádé ọ̀rẹ́ mi, inú mi dùn. Tó bá délé, bá mi kí o. Sọ pẹsẹpẹsẹ, èmi náà máa yọjú sí i. Yes ma, no problem ma. Yes ma. Màámi, ẹ yẹ kí mi sì Tádé sọ̀rọ̀ mọ́ bọ̀ mi ní pẹ́. Àṣepọ̀ bá délé wọn. Àmọ́ àdébẹ̀. Ó dà tó bá débẹ̀ bá mi sọ fún ọ̀rẹ́ mi pé owó àjọ kó má gbàgbé o. Kẹ́ trust wọn pé àwọn náà kì í lẹ́nu. Kó má fowó àjọ mi kó má lọ fi ṣe taládọ́ dé o. Mi ò nítorí pé ọmọ ẹ ti ń fẹ́ ọmọ mi àtijọ́ fọmọdọ́ rẹ̀ kó máa sanwó àjọ mi fún mi jẹ́rìí àbútẹ̀ jẹ́rìí ẹnu kó fowó àjọ mi dùn mí mo jẹ́rìí ẹ̀ ó jẹ́ iṣẹ́ ọkọ mi mo dúpẹ́ o ìṣòníyà ni o ọlọ́run Elédùmarè aṣọyé pọ̀ ọkùnrin àbíró obìnrin àbíyè ìbejì mẹ́ta mẹ́rin bọ́lá ṣe máa ṣẹ́ ní ẹ̀wọ̀n ẹ̀yìn tẹ̀ máa ṣe ẹ̀yìn bèrè kí mo ṣe wà ayé rẹpẹtẹ ètò àmà yọjú sí oṣù ọkọ mi ó dàbọ̀ ìwọ bá pẹ kó tó padà ìyàwó. Ṣọlá kí ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n ṣẹ́rí èèyàn dáadáa ní sí mi ẹ ti náìsì jù àgbà tí mo tẹ̀ ti dénú ilé yín àzìn ìlú mi gangan ẹ̀fọ́ mi ò mẹ́nibọ́dì bí wọ́n tẹ̀ ti dé jẹ́mi àti ti di bójú mi jẹ́rí ẹ náìsì gan. Kí ló ń ṣẹlẹ̀. bọ́sẹ̀ ẹ̀gbọ́n ẹ wà nínú problem àzìn ẹ wà nínú ewu. Inú ewu. Bẹ́ẹ̀ ni sá. Inú ewu wo nìyẹn. Ẹ̀gbọ́n ẹ lè understand. Sweetheart. Wọ́n lè kí ló ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ bá rí fíìmù tí mo sọ yẹn gbọ́ ẹ ti wo fíìmù yẹn inú ewu ẹ̀gbọ́n YouTube ló wà fíìmù yẹn dùn gan. Ṣe pé. Mo wà òkè mo sọ nǹkan fíìmù yẹn ó wà very interesting. Ṣara wọn ya ṣá. Ok ó ń bá mi discuss. Ó ní wo ó mọ̀ pé nígbà tí mo sọ fẹ́ pé mọ́mí ní ìdòyún ní pé oyún wà lé lọ gbé jáde ká máa gbé lọ fún un. Ó dẹ̀ wọ́ mi débi bíi pé o fẹ́ sọ nǹkan. Wọ́n bí ọ̀nì jẹ́ ká lọ bí ká fẹ́ lọ. Sweetheart mo ń bọ̀ mo ta ìrìn Ṣọlá. Ó ní mo wà nínú ewu ó dẹ̀ tún change pé kinní kan. Kí ni I don't understand. ẹ ti wo inú ewu. Ó dẹ̀ wọ́ mi débi bíi pé o fẹ́ sọ nǹkan. Wọ́n bí ọ̀nì jẹ́ ká lọ bí ká fẹ́ lọ. Ṣé o tó yin mo ń bọ̀ jẹ́ kí n sáré wò ló ní. Lọ́wọ́ nílé kó gbé jáde ká gbé lọ fún wọn mi. Mo ń bọ̀ ṣùgbọ́n mo ń bọ̀ Ṣọlá. Ẹ̀gbọ́n àbí tí ẹ fẹ́ ta ni tí ẹ fẹ́ yẹ̀ ni. Ganga. Kí ló ṣe kàmdà má Ganga yóò gada de. Ghanaian ni mo jẹ́ ń bí. Fáwọn amúgùn ẹ̀. Ó fẹ́ sori burúkú ni. Ayé ẹ̀ máa rún ace ibi táwọn ẹ̀ máa wojú ẹ̀ gé. Ó yà kọ́ mọ̀ pé I know your level now. Bàbá wa school tó mọ ogun level yẹn fẹ́ǹsà bó ṣe ń lọ Ferrari wọ́n gbé wọlé lọ́sàn ọmọ gbogbo black pint yẹn àwọn tó sí à. Ikú fẹ́ pa ẹ ṣá. Gaga òun sí wí sọ́dọ̀ àkọ́bẹ́ kí. Pariwo àpò lórí. Sweetheart kí ló ṣẹlẹ̀. No nothing. Mi ò ròyìn kankan ní ṣé àlè ra oyin ni.
why not? ẹ lè ra náà so ẹ jẹ́ ká kúkú rà ẹ má gbàgbé ní ewu yẹn o kẹlọ táìpù sá. ọ̀rọ̀ àìṣọlá èmi àti ẹ máa ríra later. ọ̀rọ̀ àìṣọgẹ́ ẹ̀fẹ̀ ọ̀rọ̀ àì later. ikú rèé ẹ bá gbọ́ ikú ń bọ́ ọmọ ọ̀yàn ọmọ ìfura kòtò ayé dà ẹ wo kòtò ìmọ̀lẹ̀ ọmọkùnrin yóò gbọ́ ẹlẹ́dàá ayé ọ̀sẹ̀ o. Gàníyà tí ẹ wàá jókòó náà Gàníyà wàá jókòó náà wàá jókòó jẹ́ ká jọ sọ̀rọ̀ yìí náà. Ó dà pé o mọ nǹkan tó wà lọ́rùn mi ṣá. Wàá jókòó jẹ́ ká jọ sọ̀rọ̀ mo understand. Well, wàá jókòó. Ó ní ìdá tí máa ronú náà. Ó yẹ kó mọ̀ pé èmi àti àtijọ́ wà tipẹ́ and gbogbo school life yẹn ó sì wà lára mi kò tí ì kú òun bẹ́ẹ̀ tí ò bá ṣe pọ́wọ́ pálábá mi tó ṣègi tọrọ stéètì mi ní school ìwọ náà mọ̀ adédúpẹ́ pé ìwọ tiẹ̀ ṣiṣẹ́ ó survive ó ṣe tán ó ní ìdẹ̀jẹ́ kájọ sọ̀rọ̀ yìí kò le tó yìí. Èmi Gaga sí irú bọ̀bọ̀ yẹn ṣé ní ìgbà tí mo ṣe wà ní school ṣó lè dúró níwájú mi ṣó lè wojú mi débi tó bá mi sọ ọ̀rọ̀ ẹ̀. wọn píkú. Kò lè work. Gaga babe calm down ṣórí níbi tá a dé yìí ṣó ń yí ẹ ọmọ gbogbo alámẹnu ẹ ó mọ̀ pé mítà ní kínní kò ń grid ṣó yí ẹ bẹ́ẹ̀ tí bàbá bá wọlé tó jáde láàrin 1 minute tọmọ god débẹ̀ kò lè bọ́ ọkọ̀ bàbá ẹ̀ bẹ́ẹ̀ mẹ́ ṣó fẹ́ bá ń bẹ̀ ni ọjà ní kínní yìí gbà fún múrí ni tó bá ti wá tà á kó get out kó bẹ́ẹ̀ ọmọ wàá fún ni ọmọ kínní yìí ò kà mítà fún ní kínní yìí tó bá ti jẹ́ pé nǹkan tó fẹ́ nìyẹn jẹ́ ká fún un. Surely nǹkan tó ń ṣe mí is not about meter or no meter but nǹkan tó ń ṣe mí ni pé irú bọ̀bọ̀ yẹn sí èmi. Babe kí ló dé tó ń ṣe báyìí ṣé bí nàbí àjù ṣó ti gbàgbé ńgbà tá a wà school ni báwo kan ṣe ń ṣe kínní tí wọ́n kó fún wa lọ́nà ní lecturer náà àwọn náà ṣe tiwọn wọ́n fún wa ní mark á dẹ̀ tún láwọn kan náà tó tún jẹ́ pé wọ́n tún protect wa tó tún jẹ́ lọ́fẹ̀ẹ́ ọmọ kò ka mítà tí bọ̀bọ̀ ìbá sọ pé nǹkan tóun fẹ́ nìyẹn láti fi protect wedding ẹ marriage ẹ ọmọ ẹ kó má lọ dàrú ọmọ fún náà. Surely nǹkan tó ń ṣe mí ò ju pé tí abọ́ bá ń jò àdì tí asẹ́ bá ń jò tàbí apẹ̀rẹ̀ àtẹ nylon sí àdì ká lè fi ṣe nǹkan tá a fẹ́ fi ṣe tí ẹnu èèyàn bá ń jò ṣó mọ̀ pé problem ni irú eléyìí ẹnu ẹ̀ ń jò tí n bá wá ṣe nǹkan yẹn tán tẹnu ẹ̀ tún wá ń jò nǹkan. Gaga ó máa ń disappoint mi gan-an ṣé torí kò dẹ̀ ti dé ní ìsinyìí kò dẹ̀ ti gbàgbé bó ṣe ń lọ tó bá fún tó bá sọ pé orí òun yí pé asẹ́ lẹ́nu òun àbí kinní kan lẹ́nu òun á dé òun padà lọ sọ́dọ̀ ọlọ́run ẹ̀ àṣà àmọ́ bá ṣe ń ṣe é náà kí ló ń ṣe é má dọ̀ náà. I dey with you má jẹ́ kọ́rọ̀ yẹn bọ́ tẹ̀ dé Gaga. Ẹ wá gbà táwọn nẹ́pà dẹ̀ wá lénìí àwọn wèrè yóò sanwó ná ẹ̀gbọ́n náà ẹ̀yin wèrè kí ló ṣẹlẹ̀ wèrè yìí dà Gàníyà ṣé wọ́n kọ́ ni mò ń wò yìí wèrè oyún rí eléyìí ló fi sanwó náà mi ò káre ò ṣe o.
Gàmílà bèbí báwo ni ó jà wá kí ló ṣe wọ́n mo ṣẹ̀ṣẹ̀ ń sọ fún kí ní sì tó bí báyìí nílé yín ilé ìyọ̀wò ẹ̀ kí ló ṣe fẹ́ wẹ́ máa wo ìyàwó tó bí fẹ́lọ́ bá lè jáde kí ló dé torí báyìí wọ́n tó fẹ́ ṣèyàwó kí ni wọ́n mo ṣẹ̀ṣẹ̀ ń sọ fún ọ̀rẹ́ wa ń bẹ̀ ẹ́ sì pé bọ̀dá Tádé òun ló fẹ́ pélé ìyá Tádé ló wà òun gan ló fẹ́ wá kí ẹ kí ló ń ṣe ẹ káwédì ilé mi ò ṣe wédì mọ́. ìgbà máa sọ bẹ́ẹ̀ mọ̀ wọ ìyàwó tó bí dárayá jàre wo kí ló dé tí gbogbo ojú ẹ rí báyìí náà ìyàwó wíìdì ti bàjẹ́ wẹ́ẹ̀dì wo ló ń bàjẹ́ jọ ọmọ kí ló ṣẹlẹ̀ tá a ti ń plan tá a ti ń ṣe gbogbo. ìwọ ló bá yé mi jẹ́ mo ló bá yé mi ò ṣe. kí ni mo fi bá yé ẹ jẹ èmi mo fẹ́ kọ níbùjókòó ni. gbogbo ṣọlá yẹ kí ló ṣe ṣọlá. ikú tó sọ tó ní kì í ṣe ó ní mo lọ ṣe yọkọ mi sí ká mi. irọ́ ni o. mi mò ń gbọ́ tí ìyá yẹn wá káàkiri. nígbà wo. mi sísìn. now ni mo ṣe sájà tí màmá wa ń kọ́ màmá ń kọ́. tí o mọ nǹkan tó máa ṣe àwọn máa kọ́kọ́ lọ mú ìyá yẹn kúrò lẹ́nu fọlọ́ balẹ̀ kó gbọ́. ẹbí ò ṣe èwo ti bá yìí mi jẹ́ ọ̀rẹ́ tí mo bá mi. kí ló ń ṣe bèbí gágà calm down now. ó jẹ́ ṣe bí ètò àwọn máa mú ìyá yẹn kúrò lè wúwo ní oògùn kan jẹ́ pé tó bá fi sí oúnjẹ báyìí sharp wọ́n kí ló ń ṣe dákẹ́jà rẹ̀ wọ́n kò jẹ́ wá lọ gbàjọ ó wà lọ́dọ̀ mi wá lọ gbà wá fi sí oúnjẹ máa calm down jàre wẹ́ẹ̀dì wo ni ò ṣe ṣe tèmi ti ń plan ẹ pé ìjọ ẹ̀gàn máa yá mi jáde wá lọ gbà. ọmọ yìí mọ́bìnrin wa lé mi ni mo sọ pé mi ò gbà á ó mú ibo wálé ó mẹ́dó wálé ó mú ọ̀rí wálé ọmọ ìtúbùṣe gàdá ó mú tápà mo ní mi ò bára mọ́ pé kú tó pa ládìyẹ ògbúdọ̀ tó pe léwúrẹ́ àṣẹ wàhálà ni mo lọ lè rà sílé ayé ọmọ ẹnu wo là á fi wí fọmọ ẹni pé ń báyìí ní tí mo rí kí n tẹ wàá mọ̀ kí n ti jọ oúnjẹ yìí kó tó di pé mo lọ lè pojú rírì kúrì ebi sì ń pa mí sóúnjẹ inú wa aráyè wọnú ẹni báyìí torí Ọlọ́run tọ́ kí ni mo fẹ́ ṣe ìsáà nípa ara mi èsì lè pọ ọmọ tí mo bí torí ìfẹ́ tó ní sí pọ̀ bí mo ní kí n ṣàlàyé ìjọmọ ò ní para rẹ̀ tọ́ wọ́n mọ ọmọ ní ìjìjẹ́ látàárọ̀. Adúrúfẹ́ tí mo ní sí ẹ ó sì wáá wọ ẹ pé kó o kàn mí lẹ́yìn ọ̀kan. Èmi mo fọwọ́ ara mi fakú wá fún Tádé. Kí ni? Kí ló ṣẹlẹ̀? Omi. Jẹ̀bẹ̀ bomi wá o dúró o. Pẹ̀lẹ́ mo ti ń gbé mi bọ̀ mo ti ń bọ̀ ó yá gbà bomi kó mu mi ó yá mu mi díẹ̀díẹ̀ pẹ̀lẹ́ wọ́n máa fi rònú ṣe ra ẹ̀ léṣe kí ló wáá fẹ́ kún tó le tó báyẹn kún àsunwúkọ́ èmi ò ń ṣe ìyá burúkú fún ọ náà tẹ́lẹ̀ ṣé bó o mọ̀ mi ò ń ṣe ìyá burúkú fún ẹ ṣé bí gbogbo ìgbà náà ni mo ń ṣe dáadáa sí ẹ àmọ́ irú eléyìí tó ṣe yìí bíi pé o fẹ́ gba àlàáfíà ara mi kúrò ní àmọ́ bọ́lá ṣe ní kó rí òun ló ṣe rí o èmi ò bínú kò sí wàhálà. mi ní ṣe rẹ́ẹ̀mù. ó dáa mo ti gbọ́ ó ti tán máa lọ bọ́lá ṣe ní wíwà yìí ló ṣe wáyé máa lọ. kò sí ọkàn tó fẹ́ kí n láyé. rárá mi mú kankan mú ìjẹ́ ń jẹun mú látàárọ̀ mo ṣe náà tọ́ ọ̀rọ̀ ọmọ náà ni mo ṣe. ẹ má jẹ oúnjẹ yẹn o àti kàníyàn kọ́. ẹ má jẹ oúnjẹ mi báwo. ẹ má jẹ oúnjẹ ẹsẹ̀ àmì ẹ má jẹ oúnjẹ yẹn o. kí ló dé. àní kẹ má jẹ oúnjẹ yẹn. kí ló dé tó ní kó má jẹ. ẹ má jẹ ẹ jẹ́ ká dà ní agbẹ́ mi sóúnjẹ yẹn kọ́ ọkọ̀ jẹ ẹnu kọ́ jẹ ẹnu ẹ̀. ó ti jẹun tí ẹ ṣe bí oúnjẹ tèmi tó gbé pè mí ni
mo mi máa ẹ jẹ́ ká Gani agbẹnu sọ oúnjẹ sí ẹ jẹ́ kó jẹ́nu ẹ̀ ẹ jẹ́nu ẹ̀ nù. mo mọ̀ nǹkan tí mo sọ fẹ́. èyí ni mo ti ń dáná fún yín ní àbáná. ìní kọ́ ọ̀dà arísọ́mi ìsọ́njẹ tó dùn fún yín. oúnjẹ ẹ̀ máa ń dùn mo tiẹ̀ máa ń fẹ́ràn ẹ̀ mo láìkẹ̀ kò sí ní tó burú. ẹ má jẹ́ kí iṣu kó wọ̀ wá láàrin ṣé èyí ni mo ṣẹ̀ṣẹ̀ ń sóúnjẹ fún yín. èmi náà kọ́ ló ti ń bá mi jẹun mú ẹran kó jẹun. jẹran nítorí kí mẹ́ràn máa mẹ́ràn. ó jẹran. máa mẹ́ràn náà kí ló dé iṣẹ́ ọ̀fẹ́ máa darí wa. ètò ẹ̀ ló tún wá ní kó kúnlẹ̀ kó máa sunkún jẹran kí kálukú sì kí ni. èyí kí ló wá fẹ́ kúnnù pé kí wọ́n náà jẹran kó dà búráìsì díẹ̀ bí ẹyẹ kìíní jẹ́ kó má jù báyìí lọ sádà sẹ́nu. ó dà ìgbà tọ́rọ̀ wá rí báyìí kí ló rí tó fi ní kí n má jẹun. ẹ̀ẹ̀kan tí mò ń bọ̀ mọ́ mi tí mo fẹ́ fún yín lówó náà pé fẹ́ wọlé báyìí mo ní àti Gani tó ń fi nǹkan sínú oúnjẹ mo mọ ní pé kán jẹ́ bẹ́ẹ̀ lọ́kẹ́ tó jẹ. ó fi nǹkan sínú oúnjẹ. nǹkan sínú ẹ̀ bẹ́ẹ̀ ni mo fojú á méjì báyìí rí. ṣùgbọ́n bẹ́ẹ̀ mi jẹ́ lórí àpárá. ẹ jẹ́ bẹ́ẹ̀. ó fẹ́ bá yí ẹ jẹ́ Gani ń gbọ́ sí bẹ́ẹ̀ ni sọ fún mi pé wọ́n parọ́ mọ́ ẹ ni ẹ ó yá wa jẹ. ẹ jẹ́. àní ó jẹ́ asukúrò jẹ́ ilé ló tú wá jẹ́. ògúndá kan tẹ́lẹ̀ wọ́n ní pé kíní o tún níwọ̀ ògúndá méjì ó yá wá jẹ nínú ẹ̀ kí n rí pé kí n jáde láyé fún ọ. Ganiya o fo oògùn sóúnjẹ fún mi. orí wọn ojú mi méjèèjì. ọmọ tí wọn ọmọkùnrin yìí ní sùúrù jẹun. ẹjọ́ ta wá ni ẹjọ́ Tádé ni àfẹ́jọ́ tèmi. èṣù ni. àgbákò mo dáràn pé mo ra kú wálé pé kó má tún pa ọmọ o tún fẹ́ pa èmi ìyá tó bí ṣé pé ò bá pa mí dànù ìkà ní ọ̀rùkà ní ìkà ní irú yìí láti. àwọn méjì ni wọn dára. kí ni mo ṣe kò yé mi ò bí mo ṣe ń lọ búkú tó lọ pọjọ wa bá wa máa gbé. ẹ̀yin ọmọ ọkọ tẹ̀yìn ṣe ẹ̀yin tẹ pa láàánú. torí ọlọ́ ẹjọ́ torí ọlọ́ ẹjọ́ torí ọlọ́ ẹjọ́ ẹ ṣàánú ya ẹjọ́. láìkọ́ tó ṣe wọ́n láìkọ́ tó ṣe ti kúrò fún ẹjọ́ wọ́n yìí ṣe nígbà táwọn ń sùn lónìí ṣé kò yẹ kó ti rí lọ lára ẹni súnmọ́ ti bẹ́ẹ̀ wá sáré yọ̀bọ̀. Gaga stop ó yẹ kó mọ̀ pé mi ò kí ń ṣe nǹkan láì ní reason ó yẹ kó mọ̀ pé gún mi ò kí ń jáde lọ́sàn-án tí ò bá ní reason. kí nìdí. wo bọ̀bọ̀ yẹn mo kàn ń lọ lọ́rí ìjọ kan mo kàn rí níbi tó ti ṣiṣẹ́ pẹ̀lú àwọn tiẹ̀ tó kàn lọ fún wọn lóhùn pé àwọn kan wá pera wọn ní Ganiya tó bá dé skul tó wọn máa láwọn Gaga tó bá délé wọn máa wà Ankara wọn máa ṣe kìíní káàkiri àtijọ́ yìí ni mo ti ń sọ tí mo dẹ̀ ti ṣàìjẹ́ ó ló jẹ́ kí n mú balẹ̀ bẹ́ẹ̀ yẹn náà ó dẹ̀ mọ̀ pé mo ní láti protect ẹ̀ tójú bá tẹ ojú tì mí náà ó yẹ kó mọ̀ òun ó bọ́ ṣe pé bàbá yẹn ló ń jẹ́ ò bá tẹ̀sí lẹ́nu ẹ̀ ẹni ọ̀bùn rárá mo dẹ̀ ti mú kó lóṣù lọ nìyẹn. ìwọ ọdì tí ó ti ẹ̀kọ́ tí ẹ ṣe farabalẹ̀ kó sọ fún mi kó tó di pé màá lọ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. àmì ní kí n place my face. bọ́ ṣé anybody ò rí ẹ ṣá. ó yẹ kó trust mi náà kó lẹ̀ tí lọ tí lọ. From you now, just look like this. Look like this. Yeah.